Ìgbéyàwó Priscilla ọmọ Ìyábọ̀ Òjó àti ọkọ rẹ̀ Juve Jacques Tanzania ó jẹ́ ká mọ ipò tí àwọn obìnrin òṣèré orí ìtàgé wà. Ó jẹ́ ká mọ ilé tó wà ní ilé ọkọ nù àti ilé tí ò sí ilé ọkọ. Ìyá ìyàwó náà rèé o. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti bí. Ẹ wo Alájà Fathia Balogun ilé ẹ̀wò ẹ̀rí páwọn ilé wà lábẹ́ ọkùnrin. Àwọn èèyàn rèé o, ẹ wò múra torí Ọlọ́run. Ẹ wo ìyá Rónkẹ́ Oṣòdì Kẹwàá àwọn náà ní ẹsẹ̀ múra ẹ̀ tì mọ̀ pàgbà tí ń dé. Ẹniọlá Àjàó rèé kúráǹgà ọmọ. Ẹ wo ọkọ àti ìyàwó ẹ wò múra wọn bó ṣe rí. Ẹ̀yin náà ẹ wo Ẹniọlá Àjàó sórí ilé ìdá gẹ́gẹ́ bí abiyamọ tó ti bímọ ẹ̀yin náà ẹ wò ó. Ẹ̀yin náà tó wò ẹ wò bó ṣe múra ẹ̀yin náà ẹ wò ó. Arábìnrin Taoma rèé o ẹ̀yin náà ẹ wò bó ṣe múra. Ẹ̀yin náà ẹ wò àwọn ilé sóbì gidi ní àwọn ilé ìbáyìí torí Ọlọ́run. Kí ló dé ẹ̀yin náà ṣe ń polówó ọjà ní abẹ́ àárín nǹkan bó ṣe rí. Ẹ̀yin náà ẹ wò ẹ̀yin náà ẹ wò ẹ wò adìdí alájà náà alájà. Ẹ wo Mide Martins àti ọkọ rẹ̀ náà ẹ wò. Taoma tó rí rẹ̀ náà ẹ wò ẹ̀ tí mo pè lè wà nílé ọkọ ẹ̀yin náà ẹ wò. Ẹ wo Mide Martins lè yọ ọ̀dà báyìí. Ẹ̀yin náà ẹ wo Mide Martins ṣé lè yọ ọ̀dà ẹ̀ tí mo pè lè wà lábẹ́ ọkùnrin. Ẹ wò bóun àtọkọ ẹ̀ ṣe jọ dúró ẹ̀yin náà ẹ wò ṣé lè yọ ọ̀dà báyìí. Ẹ wò bí wọ́n ṣe múra ìyàwó aṣọ Àyìndé àti Mide Martins yìí o ẹ̀yin náà ẹ wò. Ẹ̀yin náà ẹ wò bí wọ́n ṣe ẹ̀yin náà ẹ wò bí wọ́n ṣe múra dáadáa. Ẹ̀yin náà ẹ wò Mide Martins ẹ wò ṣe múra dáadáa ẹ̀yin náà ẹ wò. Ẹ tún wá wo Taoma ẹgbẹ́ ẹ tí mo pè lè wà lábẹ́ ọkùnrin ẹ̀yin náà ẹ wò bó ṣe múra. Àfi kí Elédùà ṣàánú wa bí àwọn òhùn yìí o.